Ètò yín ètò Akiyinoo tó ń sọ̀rọ̀ nípa ajé gbogbo ọjọ́ ajé tẹ̀síwájú. Mo sọ fún yín ká tó lọ sókè lọ́hùn lẹ́ẹ̀kan pé lónìí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ la fẹ́ bára wa sọ. Gbogbo àwọn ọ̀dọ́ là ń gba, gbogbo àwa tá jẹ́ pé ìwé ẹ̀rí wa certificate là ń gbé kiri tá fi sábíyá tá ń wáṣẹ́ kiri lọ́tùn lósì níwájú lẹ́yìn láàrin. Àwọn ọ̀nà wo la lè gbà káwa náà diversify, káwa náà di ẹni tó ṣe kíni tó ń dáṣẹ́ sílẹ̀ tó ń gba àwọn èèyàn ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni statistics yẹn ìmọ̀ ẹ̀kọ́ òǹkà ó fi yé wa pé púpọ̀ nínú àwọn tí ó jẹ́ pé wọ́n tiẹ̀ láwọn ń ṣiṣẹ́ gan, púpọ̀ nínú wọn ló jẹ́ pé they are still unemployed. Àwọn tó láwọn ń ṣiṣẹ́ lọ́wọ́ gan, tó láwọn ń ṣiṣẹ́ láwọn ilé iṣẹ́ ìjọba bóyá iṣẹ́ àdáni tó ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn, ó lọ́pọ̀lọpọ̀ nínú wọn gan ló jẹ́ pé kí ni ó ní wọn ò tí níṣẹ́ lọ́wọ́ náà. Kí nìdí ni pé oríṣiríṣi iṣẹ́ láyé tá a wà yìí, oríṣiríṣi iṣẹ́ lóde òní ló jẹ́ pé àwo kájúlù ni. Ìyí tó sì jẹ́ pé àwọn kan tún wà tó jẹ́ pé seasonal unemployment ló máa ń ṣe wọ́n. Ìyẹn ni pé bóyá wọ́n máa ń gbà wọ́n ní bóyá bí as contract staff, ó láwọn náà ń ṣiṣẹ́ náà ni, ṣùgbọ́n wọ́n gbà wọ́n as contract staff. Tó bá ti di pé bóyá òjò ó máa ń daṣẹ́ wọn láàmú, yóò di pé táìmù àsìkò òjò òun ó lè hàn lọ ní pé ẹ máa lọ lé ná, tó bá yá àtún pé yín padà. Tó bá ṣe pásìkò ẹ̀rùn máa daṣẹ́ wọn láàmú, tó bá ti dìgbà ẹ̀rùn àwọn ò níṣẹ́ lọ́wọ́ nìyẹn. Àwọn seasonal unemployment kan tún nù. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n owó wọn tí wọ́n ń gbà kò tó nǹkan láti ná, láti bọ́ ẹbí bọ́ ará. Ẹ mọ̀ pé ẹ má gbàgbé náà pé nínú sálárì tán fún wa náà wọ́n máa ń kọ síbẹ̀ pé personal emolument ni. Wọ́n ní personal, ẹmọ tó bá ti jẹ́ personal, ìwọ nìkan náà ní ọ̀nà. Bẹ́ẹ̀ ni tẹ́ bá wò dáadáa personal emolument náà kọ síbẹ̀. Wọ́n sí pé kò tiẹ̀ fún ẹbí tàbárà tàbí iye kankan bẹ́ẹ̀. Ìwọ nìkan ẹnu ara ẹ̀ ṣáná ni kò fi bọ́. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé lẹ́nu lọ́lọ́ yìí àwọn NLC wọ́n tún gbé lọ síwájú iléeṣẹ́ ààrẹ pé àwọn tún fẹ́ 54,000 naira minimum wage. Wọ́n gbà wọ́n tún fẹ́ kó tún lékún sí o torí pé 18,000 yìí àwò kájúlù mọ́. Bẹ́ẹ̀ ni level tí náírà wa tó fi rí sí dọ́là nísìn gbogbo ẹ̀ ti di yẹbẹ tó rẹ̀ sì mọ̀ pé gbogbo táwa ń ṣe lórílẹ̀‐èdè wa dọ́là la fi ń measure rẹ̀. Bó ṣe yẹ pé ààrẹ wa wọ́n ti ń gbìyànjú bó látúnṣe ṣe láàní mọ́ rọ̀gbọ̀kú lé dọ́là jù, ṣùgbọ́n bó gangan làwa gan ìjẹ́ ìmú wa láàṣẹ ní di ẹni tó jẹ́ pé a wà dependent on people. Bó láàṣẹ ní jẹ́ ẹni tó jẹ́ pé yóò rọ̀gbọ̀kú lé èèyàn kan. Àwa tó jẹ́ pé à ń ṣiṣẹ́ míì ní iṣẹ́ tá à ń ṣe ò dáa, ṣùgbọ́n bó láṣẹ set target tá set goal fúnra wa pé tí mo bá ṣiṣẹ́ yìí nígbà báyìí sígbà báyìí èmi gangan fúnra mi mo fẹ́ di ọ̀gá ara mi, tí ì ṣe pé bóyá wọn ó lò wá fún bóyá 35 years tíjọba sọ ní tàbí 60 years in service. Tó yẹ pé lẹ́yìn 60 years in service yìí tán bá ti lo ohun tó dáa tán lára wa wọ́n wà ní ká máa lọ lé. Ọ̀nà wo làwa gangan á lè ṣiṣẹ́ tó jẹ́ pé kò ní táìmù kan ó pé táìmù yìí lẹ fẹ́ rìtáyà. Tẹ́ bá sì fẹ́ rìtáyà kódà dẹ́ẹ̀ tí tó 35 years àbí 60 years tàbí kẹ́ ẹ pé 35 years in service. Bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ bẹ́ẹ̀ ẹ lè tún ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ fi lọ́mọ lọ́wọ́. Àwọn ọmọ yín náà fi lọ́mọ lọ́wọ́ torí pé iṣẹ́ tiyín ni. Ẹ má gbàgbé kò sí director kan, kò sí permanent secretary kan, kò sí ẹni òṣìṣẹ́ ní ministry tàbí parastatals tó lè ní ọmọ mi I'm the director of the Federal Ministry of Information and mo fẹ́ retire báyìí, ìwọ mo fẹ́ kó take over. Kò lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé ìyẹn ò lè ṣẹlẹ̀, kò ṣẹlẹ̀ rí, kò sì ní ṣẹlẹ̀. Kódà bí yóò bá fọmọ rẹ̀ wọlé pẹ̀lú Nigerian syndrome yóò lọ mú láti ibi kíni òun náà lọ mú ni yóò mọ̀ mú bọ̀ díẹ̀. Ṣùgbọ́n ṣé tẹ́yìn gangan fúnra yín tẹ́ ẹ dá sílẹ̀ tó jẹ́ pé ẹ̀yin ni ẹ jẹ́ ọ̀gá tẹ́ ẹ dáṣẹ́ náà sílẹ̀ bóyá through partnership ni àbí sole proprietorship. Bẹ́ẹ̀ ni tẹ́ ẹ ti ra ní irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ẹ lè ní ó dá ọmọ mi o, ó dà pé èmi náà yẹ kí n fẹ̀yìntì díẹ̀ báyìí kí n relax. Ìwọ náà bọ́ síbẹ̀ kó mọ ṣàdarí ilé iṣẹ́ bẹ́ẹ̀ lọ. Ilé iṣẹ́ ìjọba ò ṣeé ṣe bẹ́ẹ̀ ni private organizations téèyàn lọ ń ṣiṣẹ́ síyàn kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ẹ mọ́ sì yá gbàgbé ọ̀rọ̀ arákùnrin kan ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́lẹ̀ rí Abraham Lincoln. Ó ní gbogbo ìwọ tó bá ń ṣiṣẹ́ fún ilé-iṣẹ́ ìjọba tàbí ilé-iṣẹ́ aládàáni pàápàá jùlọ, ó lóun ṣiṣẹ́ láti ran aláìníkan lọ́wọ́ ni. That is, you are working to help or support someone's dream. Ó lóun ṣiṣẹ́ láti ran àlá tiẹ̀ lọ́wọ́. Gbogbo èèyàn pátá bóyá nightmare ni o or daydreaming gbogbo apáta náà lálàlà tá a máa ń lá. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n real dreams ta ni pé I set a goals or target for myself that I want to achieve this between a period of time. Gbogbo àwọn goals yìí ni ẹnì kọ̀ọ̀kan wá ní. Ọ̀nà tá ń gbà ṣiṣẹ́ tọ̀ ló yàtọ̀ síra wọn. Ọ̀nà wo láwàá gbà tó fi jẹ́ pé okòwò tá a bá ń ṣe lénìí yóò jẹ́ ẹni tó jẹ́ pé kò ní parẹ́ kò ní parun láéláé. Ó ní gbogbo tá a máa ń jọ ń sọ lórí ètò yín ètò Akiyinoo tó ń sọ̀rọ̀ nípa ajé ní gbogbo ọjọ́ ajé. Ṣùgbọ́n lónìí ní Láríjà gan a fẹ́ sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀.
ẹ má jẹ́ á gbàgbé pé lẹ́ẹ̀kan sí ààrẹ orílẹ̀-èdè wa àti gbogbo àwọn ìjọba